Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, a ti ń gbọ́ tẹ́lẹ̀ ó ti wá dójú ẹ̀ báyìí, kò kí ń ṣeré mọ́, torí a ti gbọ́ àwọn awuyewuye kan tẹ́lẹ̀ tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n ti bá àwọn kan fà á lórí rédíò station wọn, tí àwọn yẹn ti ń sọ̀rọ̀ pé tí wọ́n bá gbégbá òṣèlú, tí Alhaji Oriyomi bá gbégbá òṣèlú pé kò lè wọlé. So a ti wá rí báyìí wípé kò kí ń ṣeré mọ́, a ti rí wípé Alhaji Oriyomi Hamzat and the brain behind the Ọ̀yọ́ ń pè ọ́. A dẹ̀ ti rí pé àwọn èèyàn wọ́n ti ń túyàyà, wọ́n ti ń jáde síta wípé àwọn ò dúró ti Alhaji Hamzat Oriyomi, wípé kán máa ń sọ pé àwọn wà lẹ́yìn wọn digbí. Ibẹ̀ ni a ti rí àwọn oríṣiríṣi ẹgbẹ́, àwọn oríṣiríṣi movement tí wọ́n ti ń jáde síta, tí wọ́n ti sọ pé àwọn ò ti Alhaji Oriyomi Hamzat, fáwọn máa tì wọ́n lẹ́yìn. Ẹ̀yin tẹ́ jẹ́ viewers wa nílé, tẹ́ sì tún jẹ́ fans Alhaji Oriyomi Hamzat, kí ni opinion tẹ̀yin? Because àwọn kan sọ̀rọ̀ pé tí Alhaji Hamzat Oriyomi tí wọ́n bá ti lè bọ́ sínú ẹgbẹ́ òṣèlú, or wọ́n dipò kan mú nínú òṣèlú, bóyá gọ́fìnà ni or rep or senator, pé Alhaji Hamzat Oriyomi ò ní lè ṣe gbogbo àwọn ìrànlọ́wọ́ tí wọ́n máa ń ṣe fún àwọn aláìní mọ́. Ṣé ó yẹ kó pọ̀ sí ni? Àbó yẹ kó dúró, àbó yẹ kó dínkù? Because ẹni tí ó wà nípò òṣèlú kò kí ń ṣe pé ìtorí ara ẹ̀ ló ti bọ́ sínú ipò òṣèlú. Tí ẹni yẹn bá ṣe ní ìlànà àti ọ̀nà tó tọ́ bí ìwé òfin ṣe gbé kalẹ̀. Because ẹni tí ó bá ti sọ fún fẹ́ di gọ́fìnà or senator, ó bọ́ sípò yẹn láti ran ará ìlú lọ́wọ́, láti tún ìlú ṣe, láti nu omijé aláìní, láti nu omijé mẹ̀kúnnù ni. So kí ni fíù tẹ̀yin nípa ọ̀rọ̀ yìí? And ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa ọ̀rọ̀ tí ìyá yìí sọ àti Alhaji Oriyomi Hamzat. Mi ìmọ̀rí sí mi ìmọ̀rí sí mi ìwà jẹ́ nǹkan kan, mo wá lọ àwọn èèyàn ó yá báwo ni a ṣe ṣe, mo wá ní kan wá àti ìdájí aago 6 láti dé, mo mọ̀ bàtà ìwọlé sáà tí mo sọ pé màmá Oriyomi máa múra lẹ̀. Mo wá sọ fún ọmọ ẹ pé bá a sílẹ̀kùn fún ọ, bá a sílẹ̀kùn wọ́n wá ní kí n wọlé. mi ìmọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ wà. èmi nìkan kọ́ ni mo wà, mo wá yín kálẹ̀ àti 6:30 láti dé. So kí ni ká ṣe? Ẹlẹ́rìí dìbò mọ̀ tẹ́lẹ̀. Mo ti ní ìní ìdìbò èmi, kí ni mo rí gbé ní èmi? Ṣùgbọ́n sà wọ́n sọ pé wọ́n yẹ wọ́n má jà gbẹ́nu. Ẹ sá sókè, ẹ sá sókè, ẹ sá sókè. Wọ́n ní ẹ̀kọ́ lè ṣe nǹkan tẹ̀ ń ṣe mọ́, wọ́n lẹ̀ ní láàánú bẹ́ẹ̀ ṣe láàánú mọ́. Ṣé ẹ bá rọ́gbọ́n kan tí mo pè sí? Ṣé ẹ bá rí ọkọ̀ tí mo pè sà? Ṣé ẹ bá rí ọkọ̀ tí mo pè wọlé tí mo ní àti primary àti secondary àti university tí mo ní ìtọ́jú ọlọ́run bá ti parí kọ́ fọ́mọ ẹ̀ẹ́dẹ́ ìjọ ṣe program kejì bàbá ọba ọmọlolú ọmọlálú sí ìròyìn ó ní yes. Mo ní ìtọ́lọ̀ bá ti parí ńkọ́, iṣẹ́ tọ́lọ̀ bá ti ṣe ńkọ́. Ó ti ṣe nù. Ṣé yóò bàbá mi sọ̀rọ̀ pé. Pé Bọ́lá Ìgè wọ́n fún ní ọ̀rọ̀ tí Bọ́lá Ìgè ti lọ pastors nìyẹn tí ẹ̀ ò ní rí bẹ́ẹ̀. Yóò dúró. Ṣé Bọ́lá Ìgè fẹ́ ló kọ́ sí ẹ̀? Wọ́n ní wọ́n ṣe ṣe nìyẹn tọ́lọ̀ gbé fún Babíọ́lá nìyẹn, wọ́n ṣe ṣe nìyẹn tọ́lọ̀ gbé fún ní wọ́n gbé fún lẹ́yìn. Wọ́n ṣe fẹ́ lọ pa sí. Sà. ó ṣe sọ tẹ́tí ẹ gbé fún. Ilé yóò sì wọlé. Ẹ̀jẹ̀ sọ ń gbọ́kọ̀ sà. Ẹni tí àwọn èèyàn 500 bá dìbò, tó bá jẹ́ 500 àgbà, ẹni 500 àgbà yẹn ló wọlé. Tèmi lẹ́yọ kan. Sà, tèmi lẹ́yọ kan tó tún máa lé mbẹ̀. Ọlọ́run máa ti pa ní kíkà náà. Mo ṣe káwọn èèyàn wá pé kí ni ká ṣe. Ọ̀yá ẹ sọ̀rọ̀ sà. Ṣé ọmọ ẹ sọ̀rọ̀? Àmọ̀ tí nínú báyìí, ọmọ lè ṣe bí ẹ̀ka tó ń bọ̀ fún máa ń sí láti rí. Kò sí láti rí o. Tí ẹ ò lè ìjọba mẹ̀kúnnù. Ọmọ bá dùn ní sọ. Lovers all over the world, ọ̀rọ̀ lẹ ti gbọ́ tí ìyá yìí àti Alhaji Oriyomi Hamzat tí wọ́n sọ, tí wọ́n ti fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀. Kí ni fíù ẹ̀yin tí ẹ jẹ́ supporters, tẹ́ jẹ́ viewers wà nílé? So ẹ jẹ́ ká mọ̀ ní under comment section. Ẹ dẹ̀ bá wa like video, ẹ bá wa subscribe, ẹ bá wa share. So I really appreciate the support you so far. We love you all. Thanks for watching.